wọ́n dé ìwà ògbéni ẹ̀kọ́ lórùlé akọni obìnrin ọlọ́gbọ́n lórí bí aṣáun abiwe nínú bí ẹyẹ afàkàṣù èdè gbọ́ni yóò ọ̀jìnì ṣèdè gbèdè gbèdè rọ èdè bíi láàdì Bùkọ́lá Adélékè alágàṣù èdè lórí ètò ìṣẹ̀dálẹ̀ níbi tí ó ti máa pàdé ìyàbìdó onírúurú iṣẹ́ ìwádìí lórí àwọn àkòrí bíi àwọn nǹkan ìbílẹ̀ Yorùbá ìtàn ìbílẹ̀ Yorùbá àwọn akọni Yorùbá àwọn ọdún ìbílẹ̀ Yorùbá àkàbẹ́nu làwọn àkóónú tí lákàtàkù ètò ìṣẹ̀dálẹ̀ ó máa fìwọ́ rẹ̀ kọ́ ètò ìṣẹ̀dálẹ̀ pẹ̀lú Bùkọ́lá Adélékè alágàṣù èdè lórí ìkànnì yìí lẹ́ ó máa jaládùn lónígbàdégbà bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí kí èdè àṣà ìṣe àti ìran Yorùbá má dùn gbàgbé láfojúsùn ètò ìṣẹ̀dálẹ̀ láti ọwọ́ Bùkọ́lá Adélékè ká máa darapọ̀ mẹ́ ètò yìí ṣe kókó fún ojúlówó ọmọ Yorùbá tàtà ká lè máa lékún nímọ̀ àtòyé bóyá alágàṣù èdè máa dá kékeré lókè dábí ẹdùn rọ̀ bí òwe aráyé ti tẹ́tí lẹ́kọ̀ọ́ àṣìyí òṣì ń ṣe tiẹ̀ láṣẹ Èdùmàrè. wọ́n ṣe àṣẹ Èdùmàrè pẹ̀lú eléyìí ni mo fi ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní gbogbo tẹ́tí láǹfààní láti máa wò mí ní dédé àsìkò wípé ẹ kú ojúmọ́ ẹ kú ìyálẹ̀ta ẹ káàsán ẹ kú ìrọ̀lẹ́ ẹ káalẹ́ ẹ kú àjì ẹ kú gbogbo àsìkò yòówù tá a lè wà lápá ọ̀dọ̀ tí a kú gbogbo ọjọ́ ṣe rí a kú bí gbogbo nǹkan ṣe lọ ayẹ wa kò ní yẹ ẹ lẹ̀ láṣẹ Elédùmarè tó yẹ báyìí ní yẹyẹ léwírọ̀ ní rọ̀dàbà lọ́rùn yóò mọ dẹ̀ fún wa ni kò ní í le koko láṣẹ Elédùmarè Olúwabùkọ́lá Adélékè náà lórúkọ mi alákàṣù èdè yìí náà rèé lórí àkọ́tún ètò wa ètò yín ìṣẹ̀dálẹ̀ ká tó wá wọnú ètò lẹ́jẹ́ kí n fi àsìkò yìí kí gbogbo àwọn èwe wa tí wọ́n ṣe àyájọ́ ọjọ́ èwe ti eléyìí tó kò lónìí pé láṣẹ Elédùmarè pọ̀ èwe àsìkò yìí á dàgbà àwọn náà á dàgbà wọ́n á sì ṣe nǹkan rẹ̀ láyé wọn ní dàgbà yẹ̀yẹ́ wọn ní dàgbà ṣáá wọ́n á dàgbà àdàgbà lápá rẹ̀ láṣẹ Elédùmarè gbogbo àwa òbí náà sì lélẹ́yìí láṣẹ Elédùmarè ọwọ́ tó ṣí tó ṣẹ́gun sí báyìí òun náà ni ó jẹ́ inú àlàáfíà ara mo rò pé ẹ bá wọn ọmọ ṣeré dáadáa kì í ṣe pọ́wọ́ òní nìkan tí wọ́n ní ìsinmi ṣe lẹ̀ ń jágbe mọ́ wọn nù ilé ọlọ́wọ́ wọ àwọn ọmọ yóò wò bí lágbára Elédùmarè gẹ́gẹ́ bí a ṣe fi tó yí létí pé lónìí ọ̀kan pàtàkì lára òrìṣà tó ti wà tipẹ́tipẹ́ nílẹ̀ Yorùbá àmọ́ tí kì í ṣe ti gbogbogbò ṣé ẹ mọ̀ wípé wọ́n ló ní kángun àkúbarapá wọn ló kángun sọ̀rùn eléyìí náà níbi tó kángun sí ó ní apá ibi tí ó ti gbalẹ̀ báwo ló ṣe dápá ibẹ̀ báwo ló ṣe gbalẹ̀ ń bẹ̀ kí ló sọ di òrìṣà ọdọọdún bá a ṣe wá sọ pé ó dòṣà ọdọọdún yìí àsìkò wọlé inú ọdún ó là ń ṣe é àwọn nǹkan tí a máa gbé yẹ̀wò lórí ètò yìí ìṣẹ̀dálẹ̀ fún tòní nù ǹjẹ́ ìbà Ọlọ́run ọba bẹ́ẹ̀bẹ́ẹ́ títí ń bẹ ká yóò tó mọ ọbẹ̀ tó tún já yóò mọ ọbẹ̀ kò já yóò bẹ lómi ìfowó jẹ́ tèmi àti gbogbo èyí tẹ̀ láǹfààní láti máa wò mí di gbogbo tẹ̀ tí ń wò mí oúnjẹ a máa bẹ lálàáfíà ìbà ọba mi òkè ọba wàwàwà tó ti wà ká yóò tó wà tó tún já wa náà ó wà àwa wà lásán àwa níwà wà wálákà àwa níwà òṣì àwọn wà láyé àwọn sípàdé yẹn wà lálàáfíà níráyè ṣètò níráyè wètò àtàwọn tá à ń ṣe àtẹ̀yítẹ̀ wò wá àdúpẹ́ lọ́wọ́ bá mi òkè tó yọ̀ǹda àlàáfíà fún wa ó ń lọ bá mọ́nímọ́ní ọba mọ̀yànmọ̀yàn tó ti mọ kó wá wa ká tó wọnú mọ̀mọ́ wa ó sì tún wá fún wa láǹfààní náà láti tún wá mọ̀ra wa lọ́nà kárẹ̀ àbí òmíì ṣe mọ̀ wípé ó yẹ ká máa kan sára sí ni lẹ́yìn ìgbà tá a júbọ̀ Ọlọ́run ajúbà gbogbo àwọn àgbààgbà àgbà ajúnilọ lọ́jọ́ orí ajúnilọ nípò ajúnilọ ní ìrírí ajúnilọ lẹ́nu iṣẹ́ gbogbo àwọn tó ti tọ́ mi ayé ẹnu káwọn tó dé bẹ́ẹ̀ lájúbà gbogbo àwọn tá a jọ jẹ́ sàwáwù àwọn tá a jọ jẹ́ rọ̀ Olúwabùkọ́lá wọn ò sì fojú kéré àwọn tí ń bọ̀ lẹ́yìn torí àdáṣe báyìí ní wọn mọ ìbá kan kì í ọmọ èèyàn gẹ́gẹ́ bí ẹ̀bẹ̀ tí mo máa ń bẹ̀ yín ní gbogbo ìgbà bí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa pé kí ẹ má jẹ́ aládàáni kan jẹ́ bẹ́yìn ṣe ń láǹfààní láti rí nǹkan tá à ń ṣe lórí ètò ìṣẹ̀dálẹ̀ yìí gẹ́gẹ́ bí ojúlówó ọmọ Yorùbá àtàtà ẹ tún bá wa tàn kálẹ̀ ẹ jẹ́ káwọn tí wọn ò tí ì láǹfààní
láti mọ̀ nípa ètò ìṣẹ̀dálẹ̀ náà ó mọ̀, káwọn náà ó lè mọ̀ darapọ̀ mọ́ wa, kó má bàa wá jẹ́ wípé ẹ̀yin nìkan náà lẹ́kàn mọ́ dágbọ́, ẹ̀yin nìkan náà lẹ́kàn mọ́ dá ní òye nǹkan eléyìí tó bá jẹ mọ́ ká jọ fi kùnú wù ká tún jọ fojú wò ẹnìkan ìgbọ́n tán a tún lè jọ wò papọ̀. ṣé ẹ mọ̀ wípé wọ́n ní ìṣíwò ìkòrò wò ohun abádìjọ wò di gúngún báyìí ní igún nígbà bá wò lọ́tún tá a wò lọ́sì láti wò wípé àpàṣẹ tọ́ yìí bẹ́ẹ̀ ló ṣe bá lọ àbí nǹkan báyìí tún nílò ká ṣe àmójútó. gbogbo àwọn ìdí tí a fi máa ń rọ̀ yìí ní gbogbo ìgbà wípé kẹ́ ẹ bá wa tàn kálẹ̀ yẹn ni pé kẹ́ ẹ share ẹ̀. bákan náà ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó YouTube wa eléyìí tí a pè ní ìṣẹ̀dálẹ̀ àbínibí wa. gẹ́gẹ́ bí mo ṣe máa sọ fún yín ní gbogbo ìgbà kì í ṣe ògédé àwọn ètò tá à ń ṣe lórí ojúkojú báyìí nìkan là ń fi bẹ̀. àwọn iṣẹ́ àkànṣe tí à ń ṣe lọ́kan òjọ̀kan láti ìlú kan sí ìlú míì láti ìletò kan sí ìletò míì nípa àwọn nǹkan àbínibí wa tó yẹ ká lóye nípa ẹ̀ gbogbo ẹ̀ la máa ń fi sójú òpó YouTube yìí eléyìí tí a pè ní ìṣẹ̀dálẹ̀ àbínibí wa. ẹ̀yin náà tara ṣà ẹ darapọ̀ mọ́ wa ń bẹ̀ ìyẹn ni pé kẹ́ ẹ subscribe síbẹ̀ láṣẹ Elédùmarè àti àwa àtẹ̀yìn ibi ò ní bá wa bá a ṣe jọ ń tiraka tá à ń ṣe àpọ̀ pé kéde wọ́n mọ̀ kú káṣí àwọn ọmọ dàtẹ̀ mẹ́rẹ̀ kó má bàa wá di wípé àwọn àjòjì gòdògbò ni ó wàá máa tòkèèrè wàá máa ṣàlàyé fún wa nípa ìtàn wa táwa ń gbìyànjú níwọ̀n bára ṣe mọ́ tẹ́yìn náà sì ń ṣe kóríyá fún wa yìí láṣẹ Elédùmarè kankan ní wa ò ní dẹni àná ògèdè iwájú láàmú lọ o àní lo ẹ̀yìn láṣẹ Elédùmarè. pẹ̀lú eléyìí ni mo ṣe fẹ́ rékẹ́sẹ́ bọ́ síbi ètò fún tòní. àwọn àgbà bọ̀ wọ́n ní ìdálù báyìí níṣèlú báyìí láà ṣe ń lé wa sínú èèwọ̀ ní bòmí. ìlú ibi tá à ń lọ lónìí ìlú Ìjẹ̀bú ni gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín àbí kí n sọ wípé ilẹ̀ Ìjẹ̀bú torí tá a bá sọ̀rọ̀ nípa ilẹ̀ Ìjẹ̀bú àwọn ìlú tó sodo sínú rẹ̀ wọ́n pọ̀ o fáfàrí èyí tẹ́ ẹ̀ bá mọ̀ kì í ṣe Ìjẹ̀bú Igbó Ìjẹ̀bú Òde Àgọ́ Ìwòye tí ẹ mọ ẹnìkan àwọn ìlú tó wà lábẹ́ Ìjẹ̀bú tí a bá sọ̀rọ̀ nípa ilẹ̀ Ìjẹ̀bú wọ́n pọ̀ nítorí náà tí a wá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Ìjẹ̀bú ta ní Ìjẹ̀bú tí àwọn bá fẹ́ kí àwọn Ìjẹ̀bú wá ní ìlú Ìjẹ̀bú ọmọ alágẹmọ mẹ́rìndínlógún tí ẹ bá sì wò káàkiri ilẹ̀ Yorùbá bí mo bá ṣàṣìṣe ẹ lè já mi kò sí ilẹ̀ kankan ní ilẹ̀ Yorùbá tí a tó ti ń ṣọdún Agẹmọ yàtọ̀ sí ilẹ̀ Ìjẹ̀bú. ẹ̀yin tí ẹ bá sì ti ń darapọ̀ mọ́ wa lójú òpó yìí láti bí ọjọ́ mélòó kẹ́rin pé nínú oṣù kìíní ìyún ní ọjọ́ kẹta oṣù kìíní ọdún yìí ṣé àkọ́kọ́ ìrìn àjò àkọ́kọ́ tá a kọ́kọ́ rìn lọ́dún yìí lórí Agẹmọ yìí náà ni níbi tí a ti lọ sí ọ̀dọ̀ bàbá wa Kọ̀lẹ̀ Túndé Awótẹ̀ tí wọ́n jẹ́ Olúwo Àgádágodo. Olúwo Àgádágodo yìí ló wà ní ipò Olúwo ni wọ́n máa ń lò ní ẹ̀ka èdè Ìjẹ̀bú eléyìí táwa mọ̀ sí Olúwo ní Yorùbá àjùmọ̀lò. tí ẹ bá wà pẹ̀lú wa rí pé adọ́dọ̀ Kọ̀lẹ̀ Túndé Awótẹ̀ tí wọ́n jẹ́ Olúwo Àgádágodo nínú oṣù kínní a bá wọn sọ̀rọ̀ a tún lọ díẹ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò wọn náà lórí ètò fún tòní. àmọ́ a wò wípé àwọn nǹkan kan tún wà tí ààyè ò gbà wá lọ́jọ́ náà láti mẹ́nubà àṣewá wò wípé ká kúkú kó tán ká tuntun mú ká fi ṣe ẹnu òtán àlejò lọ. ṣé ẹ mọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan wípé okùn eégún títí kó mọ̀ níbi tí a ti fà wá a ní ibì kan tí a jẹ́ orísun rẹ̀ a ní ibi tó ti bẹ̀rẹ̀. àmọ́ tí a bá wá sọ̀rọ̀ nípa òrìṣà Agẹmọ ẹ má tí ì gẹ́gbẹ́ lọ ilẹ̀ Ìjẹ̀bú. tí a bá sọ̀rọ̀ nípa òrìṣà Agẹmọ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gẹ́gẹ́ bí ìwádìí eléyìí tí ó jẹ́ àkọsílẹ̀
àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí a ṣe títí dé ìpele tí a dé yìí ṣe fi hàn wípé ìlú Wàdá, orílẹ̀-èdè Wàdá nítòsí Ethiopia, ó ní Agẹmọ yìí ti wá ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Tí a bá wá sọ wípé ó wá ẹni tí ìtàn ṣe àfihàn wípé ó mú wá ní Olúwa nígbà tí Olúwa ń bọ̀ wá sí Ilé Ifẹ̀. Ó túmọ̀ sí wípé wíwá tí Agẹmọ wá láti ilẹ̀ Wàdá yìí, Ilé Ifẹ̀ ló kọ́kọ́ dé sí, àmọ́ wọn ò mọ̀ gẹ́gẹ́ bí òrìṣà ní ìgbà náà. Wọ́n kàn rí bí àwọn ẹ̀kú. Ṣé ẹ mọ̀ wípé láyé ìgbà náà tí àwọn alágbára bá ní nǹkan agbára léwo kàn gbélé, ó dìgbà tí lílò bá tó kàn án kí wọ́n tó lè sọ wípé wọ́n gbé jáde. Wọ́n wà nílé Ifẹ̀ gbogbo àsìkò tí Olúwa gbéra wo tó lọ sí ilẹ̀ Ìjẹ̀bú yìí. Ìtàn fi hàn wípé Ilé Ifẹ̀ sì ni Agẹmọ wà. Àmọ́ nígbà tí ọba ń ta wá gbéra láti wá sí ilẹ̀ Ìjẹ̀bú, òní ó mú Agẹmọ dání, ló gbé àwẹ̀ Agẹmọ dání. Àmọ́ gbígbé tó gbé dání náà gẹ́gẹ́ bí mo ṣe mẹ́nu bà á, wọ́n kàn lọ sí àwọn ìlú tí ó wọ̀ fún oníkálukú. Ṣe mọ̀ pé nígbà náà ibi wọ́n bá rí dé tí ara bá ti fẹ́ ṣe ni, ibi wọ́n bá ti rí àmì kan tàbí míì tó bá ti wọ̀ wọ́n lọ́rùn, oníkálukú máa ń tẹ̀dó sí tí wọ́n sọ di ilé sọ di ìlú nígbà náà. Bẹ́ẹ̀ náà ló ṣe ṣẹlẹ̀ pẹ̀lú àwọn Agẹmọ ọ̀hún. Oníkálukú ó gbébi tí ó wà ní tó rọ̀ lọ́rùn, ó fọra fọhùn ẹ̀kọ́. Kò sẹ́ni tó mọ bí wọ́n ṣe tó, kò sẹ́ni tó mọ bí agbára wọn ṣe tó, kò sẹ́ni tí ó mọ pàtàkì wọn nígbà náà. Àmọ́ ṣé ẹ mọ̀ wípé níjọ́ òde bá yá dandan ni kẹ́ ẹ wáyàn kàn. Wọ́n ti ń gbáyé wọn, gbogbo nǹkan ti ń lọ. Wọ́n ti ẹ̀ ṣe wípé ìtàn ò sọ pàtó iye ọdún tí wọ́n ti lò kó tó di wípé ìṣẹ̀lẹ̀ tó sọ òrìṣà Agẹmọ di gbajúgbajà àti ọdún tá à ń ṣe lórí ọdọọdún ní ilẹ̀ Ìjẹ̀bú kó tó di pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀. Àmọ́ kókó ni wípé wọ́n ti wà láàrin ilẹ̀ Ìjẹ̀bú ṣáájú kí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀. Kí wá ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ o? Ẹ mọ̀ béèrè pé kí ló ṣẹlẹ̀ àbí? Bẹ́ẹ̀ ṣe béèrè náà ni. Gẹ́gẹ́ bí mo ṣe mẹ́nu bà á síwájú, láti Wàdá yìí àti Ilé Ifẹ̀ àti ibi tí wọ́n padà dé yìí, wọn ò mọ ìwúlò wọn púpọ̀, wọn ò mọ bí wọ́n ṣe tó. Àmọ́ nígbà tí ó wá ṣe lásìkò kan, oríṣi ìtàn méjì la ó sọ láàrin yìí. Àmọ́ nǹkan kan wà tó pa ìtàn méjèèjì pọ̀. Nígbà tá a bá sì débi tí wọ́n ti papọ̀ náà, màá mẹ́nu bà á. Gẹ́gẹ́ bí ìtàn àtẹnudẹ́nu eléyìí tí bàbá wa Kọ́lá Túnjí Awótẹ̀ tí wọ́n jẹ́ Olúwo Àgádágodo eléyìí tí àwọn sọ, màá gbìyànjú láti jẹ́ kẹ́ ẹ gbọ́ bí wọ́n ṣe sọ. A tún fi ọ̀rọ̀ wá bàbá wa Olóyè Ọmọ́táyọ̀ náà. Àwọn náà tún sọ, tún ṣàlàyé ojú míì tí àwọn náà tún fi rò ó. Ẹ jẹ́ kí n kọ́kọ́ jẹ́ kí ẹ gbọ́ eléyìí tí bàbá wa Kọ́lá Túnjí Awótẹ̀ eléyìí tí àwọn sọ gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi ìfó àti ìtàn àtẹnudẹ́nu eléyìí tí ó fi hàn nípa nǹkan tó sọ ọdún Agẹmọ di ọdún tí à ń ṣe ní gbogbo ìgbà ní ilẹ̀ Ìjẹ̀bú. Ẹ jẹ́ n ṣe báyìí. Gẹ́gẹ́ bí àlàyé tí bàbá wa ṣe, wọ́n ní ayé àtijọ́. Ṣé ẹ mọ̀ wípé ìtàn àtẹnudẹ́nu lọ́pọ̀lọpọ̀ ìgbà a máa nira láti lè sọ wípé pàtó ọdún báyìí ló ṣẹlẹ̀. Àmọ́ gẹ́gẹ́ bí àlàyé tí àwọn ṣe fún wa pé láyé àtijọ́ Àwùjalẹ̀ kan wà. Àwùjalẹ̀ ni wọ́n pè ní Àwùjalẹ̀ Ọba Lọ́fin. Lásìkò Àwùjalẹ̀ Ọba Lọ́fin, wọ́n ní kábíyèsí ò ní àrùn burúkú kan kọlù. Wọ́n wá gbìyànjú, gbogbo àwọn aláwo ìlú
wọ́n sapásapá wọ́n lo oríṣiríṣi àgbo, wọ́n dífá, wọ́n gbọ́ pẹ̀lẹ́ jẹlẹ̀, wọ́n ṣe gbogbo nǹkan, ara bàbá ò yá. Àmọ́ nígbẹ̀yìn gbẹ́yìn ṣe àmọ̀ wípé wọ́n lórí tí ò bá gbé ni bí ibi aláwo oore kò ní. Nígbẹ̀yìn gbẹ́yìn orí bí aláwo oore kan kò wọ́n. Àmọ́ aláwo ọ̀hún ìtàn fi yẹ̀ wá wípé ilẹ̀ Ẹ̀gbá ló ti wá. Ẹ má ṣì mí gbọ́ o, ilẹ̀ Ẹ̀gbá yàtọ̀ sí ìlú Ẹ̀gbá o. Èyí ni àwọn tí wọ́n ti wà ní orí ilẹ̀ ṣáájú àwọn ará Abẹ́òkúta tí wọ́n wà ń bẹ̀ lásìkò yìí. Lára àwọn ìlú tó ti wà ní ilẹ̀ òní Olúwa Àgádágodo òun ló ti wá. Torí ẹ̀ ni wọ́n ṣe wá sọ orúkọ bàbá Adífálà ọ̀hún, wọ́n ṣe sọ di orúkọ oyè pàtàkì tí ò ṣeé gbàgbé gẹ́gẹ́ bí Olúwo Àgẹ̀mọ lásìkò yìí. Olúwa Àgádágodo yìí ló wá láti ilẹ̀ Ẹ̀gbá, òun ló wá dífá tífá wá fọ̀. Ǹjẹ́ kí ni Ifá ọ̀hún wí? Ifá ní kí wọ́n ó gbé Agẹmọ. Wọ́n wá wò pé Agẹmọ kí ni ń jágẹmọ, wọ́n wá wádìí. Ìgbà náà ni wọ́n tó wá rí wípé àwọn Agẹmọ yìí gan ti wà láàrin wọn tí wọn ò mọ pàtàkì wọn. Àwọn Agẹmọ yìí ni wọ́n wá ṣàlàyé bí wọ́n ó ṣe ṣètùtù. Wọ́n ṣàwàá sọ gbogbo ohun tí wọ́n ó ṣe. Ní kété tí wọ́n sì ti ṣe gbogbo nǹkan, gbogbo ètò tí wọ́n sọ yìí tán, tó bá di nígí tábí ẹni tó pè mọ́ bọ̀ lára kábíyèsí bá yá. Ẹni tí ò lè dìde tẹ́lẹ̀, ó dẹ tó dìde tí ń yẹn fanda. Èyí ò jẹ́ ìtàn àkọ́kọ́. Oríṣi ìtàn kejì ó sọ ní òfin lélẹ́mi múlẹ̀ wípé láyé ìgbà náà àjàkálẹ̀ àrùn wọ ìlú débi wípé ojoojúmọ́ ni wọ́n ń gbọ́mọdé, bí wọ́n ṣe ń gbọ́mọdé sí ni wọ́n ń gbàgbà sí. Wọ́n wá gbìyànjú, wọ́n jáwé wọ́n wá gbò. Àjàkálẹ̀ àrùn ọ̀hún dípò kó dínkù, ṣe ní tàn kálẹ̀ bí iná orí pápá lásìkò ẹ̀rùn. Wọ́n wá wò pé a ti ṣe léyìí sí gbogbo aláwo ìlú. Wọ́n ṣàápọn, wọ́n gbìyànjú, síbẹ̀ pàbó ni gbogbo ìgbìyànjú wọn já sí. Kó tó wá di wípé Olúwa Àgádágodo wá láti ilẹ̀ Ẹ̀gbá. Olúwa Àgádágodo yìí ló wá dífá tó fi wá di wípé Ifá wá fọre, tí Ifá fi wá sọ fún wọn pé kí wọ́n ó gbé Agẹmọ. Wọ́n wá wò pé Agẹmọ gbígbé bíi báwo. Wọ́n wá ṣe àlàkalẹ̀ àwọn nǹkan tí wọ́n ó ṣe. Pé bí wọ́n bá ti ṣe àwọn nǹkan yìí o, gbogbo àjàkálẹ̀ àrùn tó wọ̀lú nígí ni ó fọ́ mọ́, tí wọ́n tálàáfíà ó mọ ìjọba, tí gbogbo àwọn tó ti wà lórí àkéte àìsàn tí gbogbo wọn ó dìde, tí wọ́n fẹ́ ti ara wọn dìde. Ní kété tí wọ́n sì gbé ìgbésẹ̀ yìí, ó ní gbogbo àwọn tí wọ́n ti wà lórí àkéte àìsàn lára gbogbo wọn sàn. Tí ẹ bá wá wo ìtàn àtẹnudẹ́nu ìkíní àti ìkejì, ẹ rí wípé kókó méjì kan pamọ́ pọ̀. Kókó alákọ̀ọ́kọ́ ni wípé àjàkálẹ̀ àrùn wọ̀lú nígbà náà. Bóyá kábíyèsí nìkan èyún Àwùjalẹ̀ ọba Lúfọ̀n nìkan, ọba Lọ́fin, Àwùjalẹ̀ ọba Lọ́fin nìkan ni àjàkálẹ̀ àrùn ọ̀hún kàn ní o. Bóyá gbogbo ìlú ló kàn gẹ́gẹ́ bí ìtàn kejì ṣe sọ ní o. Kókó ṣáà ni wípé àjàkálẹ̀ àrùn wọ ìlú lásìkò ìgbà kan tó ti pẹ́. Wọ́n sì gbìyànjú láti ṣẹ́gun àjàkálẹ̀ àrùn ọ̀hún, kò bọ́ sí títí di ìgbà tí Olúwa Àgádágodo tó wá láti ilẹ̀ Ẹ̀gbá. Olúwa Àgádágodo yìí ló wá dífá tí Ifá fi ṣe iṣẹ́ atọ́nà wọn lórí ohun tí wọ́n ó ṣe, ìgbésẹ̀ tí wọ́n ó gbé, tí àìsàn tí ó ti fi tọ́rọ́ fọ́kálẹ̀ ìlú tí ó fi kásẹ̀ ńlẹ̀. Nígbà wọ́n sì gbégbèsẹ̀ ọ̀hún, àìsàn kásẹ̀ ńlẹ̀ nítòótọ́, ara wọn sàn. Ibi tí wọ́n ti wá gbé ìgbésẹ̀ ọ̀hún lọ́jọ́ sí,
torí nígbà tí àìsàn ọ̀hún pọ̀ wọ́n ní wọ́n kó wọn lọ ẹ̀yìn odi ìlú, wọ́n kó wọn lọ ibi tó dì lọ́jọ́ sí tí wọ́n kó wọn lọ tí wọ́n ti tọ́jú wọn tí ara wọn ti sàn, ibẹ̀ ni a mọ̀ sí Ìmọ̀sàn lásìkò yìí, pé ibi tí wọ́n lò tí wọ́n ti tọ́jú wọn tí ara wọn ti sàn olódi ibi tí à ń pè ní Ìmọ̀sàn lásìkò yìí. Báyìí ni ó ṣe wá di wípé wọ́n wá ní kí wá rí ìgbésẹ̀ ta ní láti gbé, kí láà máa ṣe tí àjàkálẹ̀ àrùn burúkú tó ti wọlé yìí tí ò fi ní padà mọ́, torí bẹ́ẹ̀yàn bá ṣẹ́gun èèyàn ní láti dènà ogun ni, bẹ́ẹ̀yàn bá ṣẹ́gun tí ò dènà ogun tẹ́ ẹ ṣẹ́ lónìí tún lè gbéra lọ́la. Wọ́n wá wò wípé àwọn ti ṣẹ́gun tòótọ́ àmọ́ àwọn ní láti dènà ogun tí ò fi ní di wípé irú àjàkálẹ̀ àrùn ọ̀hún yóò tún rápálá wọ ìlú. Ìgbà wọn tó wá bá Fánígbólóhùn wá ní ohun tí wọ́n fi ṣẹ́gun àjàkálẹ̀ àrùn náà ni wọ́n mọ̀ ṣe lọ́dọọdún. èyí ò ní wípé àwọn agẹmọ tí wọ́n ṣètùtù láti fọ ìlú mọ́ tí àjàkálẹ̀ àrùn fi kúrò ńlẹ̀, àwọn náà ni wọ́n ó mọ̀ jáde lọ́dọọdún tí wọ́n ó sì mọ̀ ṣe ètùtù. nínú ìgbà tí wọ́n bá sì ti ń jáde lọ́dọọdún, bí wọ́n bá ṣe ń lù ú ni ó mọ̀ ọdún, bí wọ́n bá ṣe ń fọ̀ ọ́ ni ó mọ̀ mọ́, bí wọ́n bá ṣe ń sá ni ó mọ̀ gbẹ. Ló fi wá di wípé lọ́dọọdún àwa máa wá láti ọ̀nà mẹ́rìndínlógún pàtàkì. èyí tí mo sọ pẹ̀lú ọ̀nà mẹ́rìndínlógún yìí, a ní ìlú tí agẹmọ méjì wà, àti yóò ní wípé wíwá àwọn yìí wọ́n wá máa padà wá sí Ìmọ̀sàn lásìkò ọdún yìí. Báwo wá ni wọ́n ṣe ń ṣe, ó yẹ ká mẹ́nubà ní ṣókí gẹ́gẹ́ bí àṣegbọ́. Gẹ́gẹ́ bí a ṣe mẹ́nubà, bí ẹ bá fọkàn bá àlàyé tí bàbá wa ṣe nígbà tí a fọ̀rọ̀ wá wọn lẹ́nu lọ, pé òrìṣà yìí agẹmọ obìnrin èébì, àmọ́ gẹ́gẹ́ bí àbájáde àwọn ìwádìí mi àti àwọn ẹ̀rí àrídájú mi, ó ní ọ̀nà tí wọ́n máa ń gbà. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo ní Ìmọ̀sàn tí wọ́n ti ṣètùtù lọ́jọ́ sí tí ara wọn ti sàn, ibẹ̀ náà ló jẹ́ orísun wọn kó tó wá di pé wọ́n wà ló jẹ́ oríta. Ìmọ̀sàn yìí ibẹ̀ ni ó jẹ́ ibi tí wọ́n máa ń wà. Ìyẹn ni igbó Ìmọ̀sàn. Inú igbó Ìmọ̀sàn yìí náà la tún mọ̀ sí àgbàlá Agẹmọ. Ibẹ̀ ni gbogbo àwọn Agẹmọ mẹ́rẹ̀ẹ̀rìndínlógún ibẹ̀ ni wọ́n á kóra sí. Àwọn tó sì jẹ́ olóyè àgbà Alágẹmọ, àbí kí n sọ wípé olóyè Agẹmọ fún ìlú kọ̀ọ̀kan, orúkọ tí wọ́n máa ń pè wọ́n ní ọlọ́jà àbí ọlọ́jà tọ̀hún. Nígbà tí igbákejì wọn a máa jẹ́ aláṣẹ Rémídò. Olórí àwọn tí wọ́n jẹ́ olórí Alágẹmọ fún ẹkùn kọ̀ọ̀kan, fún ìlú kọ̀ọ̀kan, fún Agẹmọ kọ̀ọ̀kan, àwọn la máa ń pè ní ọlọ́jà, nígbà tí igbákejì wọn jẹ́ aláṣẹ. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀ kí n tó yà sí bí orúkọ oyè wọn, bí oníkálukú wọn bá ti gbéra láti ibi tí wọ́n ti ń bọ̀ yìí, ibi tí wọ́n á mórí lé tó jẹ́ ojú táyé wọn, tó jẹ́ igbó wọn àti àgbàlá wọn, Ìmọ̀sàn náà ló wà. Ó ti ní ibi tí wọ́n ti ṣe lọ́jọ́ tí à ń pè ní àgbàlá Agẹmọ ní Ìmọ̀sàn yìí. Àwọn míì a máa pè ní àgbàlá Agẹmọ, àwọn míì a sì máa pè ní igbó Ìmọ̀sàn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣàlàyé, bí àwọn Alágẹmọ yìí bá ṣe wá ń bọ̀ láti ìlú wọn, ó ti ní ojú ọ̀nà tí wọ́n máa ń gbà. Ojú ọ̀nà wọn yìí sì rèé, ìkéde á ti wà pé obìnrin kankan ò gbọdọ̀ gbabẹ̀,
torí obìnrin ò gbọdọ̀ pàdé wọn. Àmọ́ bí àwọn alágẹmọ bá wá ṣèèsì tí wọn ò bá ti gba ọ̀nà tó jẹ́ ọ̀nà tiwọn, bí wọ́n bá gba ọ̀nà ibòmíì, wọ́n jẹ́ kó yé wa wípé obìnrin lè rí wọn torí àwọn ni wọn ò gba ojú òpó wọn, pé wọ́n ti ní ojú òpó ibi tí wọ́n máa ń tọ̀. Ìkìlọ̀ sì ti máa ń wà ṣáájú kí wọ́n tó jáde yìí. Tí ẹ bá wò ó, ẹ fẹ́ bèèrè pé àsìkò wo ni wọ́n máa ń ṣọdún Agẹmọ. Ẹ̀yin náà kà á nínú oṣù Yorùbá, oṣù wo lóṣù Agẹmọ? Oṣù keje ní. Nínú oṣù keje ni wọ́n máa ń ṣọdún Agẹmọ yìí. Bí mo sì ṣe máa bọ̀, bí wọ́n bá ti wá tí wọ́n dé igbó Ìmọ̀sàn tí a tún mọ̀ sí Àgbàlá Agẹmọ yìí, gbogbo wọn á dúró sí ẹnu ọ̀nà igbó ni. Àwọn 15 nínú àwọn 16 yìí. Ó wá ku ẹnìkan nínú wọn tí wọ́n padà lọ ránṣẹ́ pè. Lọ́pọ̀lọpọ̀ ìgbà bí àwọn 15 yòókù bá ti ń bọ̀ ni ó ti gbọ́. Àmọ́ wọn ò lè wọnú igbó Agẹmọ yìí, igbó Ìmọ̀sàn tí a tún mọ̀ sí Àgbàlá Agẹmọ yìí fúnra ara wọn. Ọwọ́ ìjà olóko, ọwọ́ ìjà olóko òní ò jẹ́ atọ́nà wọn tí ó ṣílẹ̀kùn. Nígbà tó ń bá wá ṣílẹ̀kùn yìí, kíkàn ní tàwọn yòókù. Ìgbà tí ìjà olóko yìí bá tó ṣílẹ̀kùn ni àwọn alágẹmọ 15, àwọn agẹmọ 15 yòókù ni wọ́n á jọ wọlé papọ̀ tí wọ́n fi wá pé 16 tí a mọ̀ wọ́n sí. Àmọ́ wá yẹ ká tọ́ka sí àwọn agẹmọ 16 ọ̀hún àti ìlú tí oníkálukú wọn tí wọ́n ti ń wá. Mò ń bọ̀. Ìṣẹ̀dálẹ̀ dòdò mi dùn. Ìṣẹ̀dálẹ̀ dòdò mi dùn. Ní títò àwọn agẹmọ 16 yìí, a ò tò wọ́n bí wọ́n ṣe dàgbà, bí wọ́n ṣe ga nípò àbí bí wọ́n ṣe làmìlaka sí. Àwa tò wọ́n gẹ́gẹ́ bí àwa ṣe rí. Nítorí náà a ò lè sọ pé eléyìí ló tóbi ju eléyìí lọ, ẹni láti fi sọ́kàn. Eléyìí tó wà ní ipò alákọ̀ọ́kọ́ nínú àkọsílẹ̀ tí wá ń bì ní Tànì. Agẹmọ Tànì náà la túmọ̀ sí Onírè. Ibi tó sì ti máa ń wá ní Odò Ògbólú. Odò Ògbólú, Agẹmọ Tànì tàbí Onírè. Èyíkéyìí tẹ́ ẹ bá bẹ́ẹ̀ pé ń Tànì, bẹ́ẹ̀ pé lónírè, agẹmọ ẹyọ kan náà lẹ́ ń pè. Odò Ògbólú ló sì ti máa ń wá. Ẹlẹ́ẹ̀kejì ni Olúmọ́rọ̀. Olúmọ́rọ̀ yìí, òun náà ni wọ́n tún máa ń pè ní Ẹ̀dẹ́lùmọ́rọ̀. Ẹ̀dẹ́lùmọ́rọ̀, ìlú Ìmọ̀rọ̀ lòun ti máa ń wá. Bẹ́ẹ̀ pé ní Olúmọ́rọ̀, bẹ́ẹ̀ pé ní Ẹ̀dẹ́lùmọ́rọ̀, agẹmọ ẹyọ kan náà là ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ìmọ̀rọ̀ ló sì ti máa ń wá. Agẹmọ ẹlẹ́ẹ̀kẹta ni Ṣẹrẹ́fùsì. Ṣẹrẹ́fùsì yìí, ìgbìlẹ̀ òní ó ti máa ń wá. Ẹlẹ́ẹ̀kẹta ni Pòósà. Pòósà yìí, Ìmọ̀sàn òun ló ti máa ń wá. Lẹ́yìn eléyìí tó wà ní ipò karùn-ún lọ́dọ̀ wa ń bì yìí ni Mọ̀kọ̀. Mọ̀kọ̀ yìí, Ọ̀kùn Ọwá ló ti máa ń wá. Eléyìí tó wà ní ipò kẹfà ni Alófèé. Alófèé yìí, ìlú tá a mọ̀ sí Ìjẹ̀ṣà Ìjẹ̀bú òun ló máa ń wà. Ibẹ̀ ló ti máa ń wá lásìkò tí wọ́n bá ń ṣọdún Agẹmọ yìí. Eléyìí tó wà ní ipò keje lọ́dọ̀ tí wọ́n ń bì ní Olúgbó. Olúgbó yìí, ibi tó ti máa ń wá ní Òkèlúgbó. Òkèlúgbó yìí sì wà nínú ìlú Àgọ́ Ìwòyè. Ara ìlú Àgọ́ Ìwòyè ní Òkèlúgbó yìí wà. Lẹ́yìn eléyìí ni Ìjà. Ìjà yìí wà ní Ìmọ̀sàn. Ẹ má gbàgbé pé ìjà yìí náà la tún máa ń pè ní ìjà olóko. Ó ní mo tọ́ka sí wípé nígbà tí àwọn agẹmọ 15 yòókù bá wá, tí wọ́n bá dé sí ẹnu ọ̀nà
igbó ìmọ̀sán tí a túmọ̀ sí àgbàlá Agẹmọ òní ó ṣílẹ̀kùn fún wọn tí gbogbo wọn fi ráyè wọlé. Nígbà tí wọ́n bá wọlé yìí gangan ni wọ́n tó wá jó ijó ọdún tí wọ́n tó wá ṣe gbogbo ètò tó yẹ. Eléyìí tó wà ní ipò ẹlẹ́ẹ̀kẹsàn ni lásẹ̀. Lásẹ̀ yìí náà lẹ́yìn a túmọ̀ sí àjàgàlórù. Àjàgàlórù yìí òrù ni òun ti máa ń wá. Lẹ́yìn eléyìí a ní màgòdò. Màgòdò yìí náà la túmọ̀ sí Agẹmọ ẹlẹ́ni. Gẹ́gẹ́ bí àlàyé àti àbájáde ìwádìí tí a ṣe nípa iṣẹ́ yìí, gbogbo àwọn Agẹmọ yòókù oríṣi kan náà ni ẹ̀kú wọn, àmọ́ tí màgòdò tá a túmọ̀ sí ẹlẹ́ni nìkan ó ní ẹ̀kú tiẹ̀ dá yàtọ̀. Ibi tí ó sì ti máa ń wá ní Ayépé ló ti máa ń wá. Eléyìí tó wà ní ipò kọkànlá ṣẹ̀ǹkà ó ní Bájèlú. Bájèlú náà la túmọ̀ sí Olúmùkù. Ibi tó sì ti máa ń wá ní Ìmùkù. Lẹ́yìn eléyìí tó wà ní ipò kejìlá ó ní Olúbánisàn. Olúbánisàn yìí ibi tó ti máa ń wá ní Àgọ́ Ìwòyè. Olúbánisàn Àgọ́ Ìwòyè òlàgẹmọ eléyìí ti máa ń wá. Eléyìí tí àwa fi sí ipò kẹtàlá tí a kọ gẹ́gẹ́ bí ẹlẹ́ẹ̀kẹtàlá ń bì ó ní Pétú. Pétú yìí Ìṣíwọ̀, ìlú Ìṣíwọ̀ ló ti máa ń wá. Ẹlẹ́ẹ̀kẹrìnlá ní Ògégbò. Ògégbò yìí Ìbọ̀wọ̀n ló ti máa ń wá. Ẹlẹ́ẹ̀kẹẹ̀dógún ní Ìdẹ́bí. Àgọ́ Ìwòyè òun ló ti máa ń wá. Agẹmọ ẹlẹ́ẹ̀kẹrìnlá gẹ́gẹ́ bí àwa ṣe tó, ẹ má gbàgbé pé mo tẹnu mọ́ wípé kì í ṣe bí wọ́n ṣe ga sí òun la ṣe tó, àwa tó gẹ́gẹ́ bí àwa ṣe rí nínú àbájáde ìwádìí àti àkọsílẹ̀ wa ni. Nítorí náà ó ṣeé ṣe kí àsìpòyọpọ̀ wà nínú títò wa àti bí àwọn ṣe ń tò lọ́dọ̀ wọn. Eléyìí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrìndínlógún ni Nọ̀pà. Nọ̀pà yìí ibi tó ti máa ń wá ní Odò Nọ̀pà. Odò Nọ̀pà wà ní Ìjẹ̀bú Múṣin. Ẹ rí i pé aka mẹ́rẹ̀ẹ̀rìndínlógún ó pé. Àmọ́ tí a bá wá sọ̀rọ̀ nípa pé wọ́n ń ṣọdún Agẹmọ nílẹ̀ Ìjẹ̀bú, ó yẹ ká fi kún wípé kì í ṣe pé wọ́n kàn ṣàdédé kóra wọn jọ wọ́n kàn mọ́ ṣe rárá. Ṣáájú àsìkò tí wọ́n ó ṣọdún yìí ni wọ́n á ti fi tú ọba létí. Ọba ní á fún wọn ní ọjọ́, torí ọba ní láti mọ̀ sí gbogbo ìlànà ètò ọ̀hún. Àwọn eléyìí tó jẹ́ ojúṣe ọba náà wà ń bẹ̀ tí ó fi jẹ́ wípé nígbà tí ọba bá fún wọn ní ọjọ́ ní kábíyèsí ó ṣe àwọn eléyìí tó jẹ́ ojúṣe tiwọn fún kí ọdún náà ó lè kẹsẹ̀ járí, tí wọ́n sì ṣe ìkéde fún àwọn ará ìlú, pàápàá jùlọ àwọn obìnrin, tí òfin ní jẹ́ wípé obìnrin ó lọ jáde lásìkò ìgbà tí wọ́n bá ń bọ̀. Bí wọ́n bá sì ti wá di wípé wọ́n ti wọ igbó Ìmọ̀sàn tí a túmọ̀ sí àgbàlá Agẹmọ ní Ìmọ̀sàn yìí, àwọn ọkùnrin náà ni wọ́n láǹfààní láti wò wọ́n, obìnrin náà lè wò wọ́n, àmọ́ lásìkò tí wọ́n bá ń bọ̀ pé tí wọ́n wà lórí ìrìn pẹ̀lú ẹrù wọn, obìnrin ò gbọdọ̀ pàdé wọn, èèwọ̀ ni. Títí di àsìkò yìí sì ni ọdún Agẹmọ jẹ́ ọdún kan pàtàkì ní ilẹ̀ Ìjẹ̀bú, torí wípé
wọ́n ní ewúrẹ́ ò gbọ́dọ̀ gbàgbé iléèrí. Bẹ́ẹ̀ ni ajá náà ò tí ì gbàgbé olóore tí ń tọ́jú rẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Torí oore ọjọ́ sí láti mú kí àjàkálẹ̀ àrùn ó kúrò nílùú, òun ló sọdún Agẹmọ di pàtàkì, òun ló sọ òrìṣà Agẹmọ di òrìṣà tí à ń bọ lọ́dọọdún. Ìwádìí sì fi hàn wípé láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ọdún òrìṣà Agẹmọ yìí, kò sí tí ń jẹ́ àjàkálẹ̀ àrùn tàbí wàhálà kankan ní ilẹ̀ Ìjẹ̀bú. Gbogbo nǹkan ń lọ bí ó ṣe tọ́ ni. Ìṣẹ̀dálẹ̀ dodo mi dùn. Ẹ̀yin náà wá rí wípé bí a ò bá ní tanra wa, tí a ní gọ sẹ́yìn ká ọwọ́ fúnra wa, àwọn nǹkan àràmọ̀ǹdà, àwọn nǹkan ìbílẹ̀ tó ṣe pàtàkì ó ń bẹ láwùjọ Yorùbá. Ó ní mo ṣe máa ń sọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wípé eégún wa ni ò mọ iye ara rẹ̀ tí mẹ́gbàá dání, àfàìmẹ́gbàá dání tẹ́lẹ̀ ẹ̀wọ̀n tó mọ̀ ló ṣàpàtàkì ó bẹ̀rù rẹ̀. Yorùbá ní àwọn nǹkan pàtàkì tó yẹ ká mọ̀ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, tí òbí ní di wípé wọ́n bá Agẹmọ kí ló fà á, àti gẹ́kẹ́ ẹ̀ mọ́ báyìí, àti ti gẹ́kẹ́ ẹ̀ mọ àwọn Agẹmọ mẹ́rẹ̀ẹ̀rìndínlógún ọ̀hún àti ibi tí wọ́n ti wá. Ẹ rí i pé nínú àkọsílẹ̀ àbí àwọn ìlú míì tí Agẹmọ ibẹ̀ pé 2 pé 3, àti gẹ́kẹ́ ẹ̀ mọ̀ wípé olórí Agẹmọ ìlú kọ̀ọ̀kan orúkọ tí a máa ń pè wọ́n ní ọlọ́jà. Irú ti Odò Ògbólú báyìí, ọlọ́jà Àtàmì, tí Alágẹmọ kọ̀ọ̀kan ló sì ní aṣáájú tiẹ̀ tàbí ká pè ní alákòóso rẹ̀. Lẹ́yìn ọlọ́jà, àwọn tó wà ní ipò igbákejì ọlọ́jà ó la máa ń pè ní aláṣẹ. Aláṣẹ yìí ló wà ní ipò igbákejì ọlọ́jà. Ibi tí a ti wá máa ṣẹnu ní déédéé síbí fún tòní rèé. Ìpàdé wa tún di ní ọjọ́ míì, ọjọ́ ire. Mo wá rọ̀ yín lẹ́ẹ̀kan sí gbogbo èyí tẹ́ ti láǹfààní láti darapọ̀ mọ́ wa. Ẹ dákun, ẹ bá wa tàn kálẹ̀. Ṣé ẹ mọ̀ wípé kú iṣẹ́ báyìí ni mo rí ohun tí ó ń ṣiṣẹ́ yá. Èèyàn bá fogún ọdún ṣiṣẹ́ tí ò rẹ́ni kú iṣẹ́ á máa wò pé àwa yóò mọ̀ pé mò ń ṣe nǹkan ni. A mọ̀ pé ẹ mọ iye àwa náà sì mọ iye yín lọ́pọ̀lọpọ̀. Fún ìdí èyí, ẹ dákun, ẹ tún bá wa tàn kálẹ̀. Ìpàdé wa tún di ní ọjọ́ míì, ọjọ́ ire. Àwọn ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ Ọlátúndé Ògúnníran lọ́jọ́ àbámẹ́ta lórí ètò wa ilé tí a pè ní àwọn akọni ní ilẹ̀ Yorùbá. Títí wá di ọjọ́ ìṣẹ́gun tá a tún máa pàdé lórí àkọ́tún ètò yín Ìtàndòwe. Èmi ọmọlẹ́bí ò ní bá wọn lọ ìlú ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi. Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlú ọkọ̀ òkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ni màá lọ gbogbo ẹ̀yin èèyàn rí ẹ̀yin èèyàn yẹ̀yìn olólùfẹ́ wa ní gbogbo náà ni màá tún bá pàdé tó bá di ní ọjọ́ mi, ọjọ́ ire. Ire lójú owó rí o, ire ni a máa jẹ́ tiwa.